ẹ̀yin ará ilé àìsàn balẹ̀ sórí ètò wa ètò àgbẹ̀ lọ́ba gẹ́gẹ́ bí a ṣe máa ń balẹ̀ ní ọjọ́ mẹ́jọ mẹ́jọ èmi náà ni Omofoloruncho Akan tí gbogbo èèyàn mọ̀ sí Ọlọ́run alágo. Orúkọ tèmi náà ni Timothée Akande tí gbogbo ènìyàn mọ̀ sí T-Bless. Láti tún dé bí a ṣe máa ń dé ní ọjọ́ mẹ́jọ sí orí ètò àgbẹ̀ lọ́ba lẹ́tò ètò ní àgbẹ̀ lọ́ba. Ẹ máa bá wa ká lọ láti tún dé lọ́jọ́ òní. A kí ẹ̀yin ará ilé, a kí yín lọ́kùnrin, a sì kí yín lóbìnrin. Àmọ́ gbogbo akitiyan tẹ́ ẹ̀ ń lò, tẹ́ ẹ̀ ń ṣe, ibi tẹ́ ẹ̀ ti ń rówó, tẹ́ ẹ̀ fi ń ra dátà, tẹ́ ẹ̀ ń fọ́lọ̀ wa lórí Lockdown TV, inú wa dùn púpọ̀. A rí i pé lórí ètò wa ti ìjẹ́jọ́ èyí tí a ṣe, a rí gbogbo àwọn kọ́mẹ́ǹtì yìí tẹ́ ẹ ṣe, inú wa dùn púpọ̀ gan. Lónìí tí a tún dé lórí ètò yìí, a rí i pé ní ìjẹ́jọ́ a mú àlejò kan wá sórí ètò, wọ́n ṣàlàyé fún wa lórí àwọn àgbẹ̀, báwo la ṣe lè ṣe àgbẹ̀. Àti pé irú àwọn ènìyàn wo ló ń ṣe àgbẹ̀ àti irú àǹfààní wo lè èèyàn rí nínú iṣẹ́ àgbẹ̀. So wọ́n tẹ̀ sọ fún wa ní ìjẹ́jọ́ wípé kì í ṣe pé kí ènìyàn mú ọkọ́ àdá nìkan pé bóyá ká máa rí ọkọ́ àti àdá lọ́wọ́ ènìyàn nìkan lè pe irú ènìyàn bẹ́ẹ̀ ní àgbẹ̀. Òun náà ni pé kí ṣe gbogbo ẹni tó mú ọkọ́ tó má dá nìkan ni àgbẹ̀. Téèyàn bá fi owó roko, òun náà ni pé ó ṣe kí ni àgbẹ̀ náà ni. Téèyàn bá ń sin àwọn ohun ọ̀sìn lóríṣiríṣi, òun náà ni pé ènìyàn bẹ́ẹ̀ ó sì ń ṣe àgbẹ̀. Òun náà a lè pè òun náà ní àgbẹ̀. Bẹ́ẹ̀ ni àwọn àlejò wa kò dúró sí orí àlàyé yìí, wọ́n tún sọ fún wa pé wọ́n ní bí a bá fẹ́ ṣe àgbẹ̀ ká ṣe àgbẹ̀ yẹn kó ní ìtumọ̀, ká rí pé àbójútó wà fún àwọn àgbẹ̀ wa. Bẹ́ẹ̀ ni wọ́n ní ká ṣe ní àbọ̀wọ́dé, ká ṣe níwọ̀nba tí agbára wa ká. So wọ́n dẹ̀ sọ fún wa pé kì í ṣe pé tí ènìyàn tá a bá fẹ́ pe ènìyàn ní àgbẹ̀, bóyá kí ènìyàn dá oko àlàpé kan tàbí méjì nìkan ni èèyàn bẹ́ẹ̀ ti pera ẹ̀ ní àgbẹ̀. Kì í ṣe bẹ́ẹ̀. Bákan náà fún àkíyèsí fún ọ̀rọ̀ tí a sọ pé kì í ṣe bóyá èèyàn dá àlàpé kan méjì ní àgbẹ̀ o, ṣùgbọ́n kì í ṣe pé ènìyàn dá lọ janturu rẹpẹtẹ kí ọwọ́ ẹ̀ má bàa ṣe kíni, kí ọwọ́ ẹ̀ má bàa ká. So òun náà ni pé ènìyàn gbọ́dọ̀ ṣe ní ìwọ̀ntúnwọ̀nsì kí ó lè rí èrè púpọ̀. Àti wípé bí a bá fẹ́ ṣe nǹkan tó bá fẹ́ tí a bá fẹ́ gbin nǹkan ọ̀gbìn, èèyàn gbọ́dọ̀ wo àdúgbò tí èèyàn wà náà. Bí èèyàn bá wò pé àdúgbò tí èèyàn wà rí pé bóyá ọ̀gẹ̀dẹ̀ ni àwọn èèyàn wà ní àdúgbò yẹn, ọ̀gẹ̀dẹ̀ ni àwọn èèyàn fẹ́ràn jù. So tí eré ní abẹ́ẹ̀ tó bá lọ gbin ńlá, òun náà ni pé kò ní sí kókó. Kò ní sí kókó. Ẹ rí pé iṣẹ́ àgbẹ̀ tí à ń sọ yìí ó pè fún àkíyèsí púpọ̀, pàápàá àgbègbè ibi tí ènìyàn ń gbé, àwọn ohun ọ̀gbìn tó ń ṣe ìtẹ́wọ́gbà níbẹ̀, àwọn ohun tí àwọn ènìyàn láìkì, tí àwọn ènìyàn fẹ́ràn láti máa jẹ tàbí láti máa rà. Òun náà ni pé ohun yẹn lè ènìyàn gbọ́dọ̀ gbìn ní àgbègbè náà. Èyí tó tún dàbí rẹ̀ náà ni pé bí a bá wò gẹ́gẹ́ bí àgbẹ̀ tó ti fojú sọ́nà yìí pé láàrin ọdún báyìí òun fẹ́ ṣe nǹkan báyìí, bóyá nǹkan tó bá fẹ́ gbìn kó rí wípé bóyá ó wò yìí pé bóyá nǹkan tóun fẹ́ rà yìí kó fẹjú rẹ̀. Tó bá wá wò yìí pé òun gbìn bóyá àlàpín méjì, bó bá wá yá bùkátà tó wà nílẹ̀ kò gbé àlàpín méjì kò ní lè ká. Kò ní lè ká. Bóyá òun àti ìyàwó rẹ̀ nínú ilé nǹkan tó gbìn wọ́n á ti jẹ. A rí i pé bó bá fẹjú rẹ̀, a rí i pé á ká bùkátà inú ilé, á tún ká bùkátà nǹkan tí ó fẹ́ ṣe. Òun náà ni pé gbogbo àwa tí à ń wò wá, gbogbo àwa tí à ń gbọ́ wa, àgbẹ̀ dára, owó wà nínú àgbẹ̀, ṣùgbọ́n ìbójútó àti pé gbogbo nǹkan téèyàn bá ń ṣe kéèyàn bá ti gbin nǹkan ọ̀gbìn kéèyàn máa lọ wò nǹkan tó bá nídìí kéèyàn máa fi fún un. Èyí tó dàbí rẹ̀ òun náà tí a fẹ́ sọ fún wa tó bá di ọjọ́ mẹ́jọ. Abáníkáwò ní àgbègbè wa ń bí, a rí i pé nǹkan wà tí àwọn èèyàn máa ń sọ pé ògùn owó. Nǹkan táwa fi ń ṣe ọ̀rọ̀, táwa fi ń ṣe ògùn owó ní French, kí ni òun náà? Òun náà fẹ́ mẹ́nu bà ní ọjọ́ mẹ́jọ. Ṣùgbọ́n a ó sọ díẹ̀ nínú rẹ̀ fún wa léni. Kí ni òun náà? Òun náà ni ọ̀pẹ. Kí ni ọ̀pẹ? Kí ni à ń fi ọ̀pẹ ṣe? Àti pé irú àwọn wo ló ń gbin ọ̀pẹ, àti pé tí ènìyàn bá fẹ́ gbin ọ̀pẹ, irú ọ̀pẹ wo ló yẹ ká gbìn tá a sì so èso rẹ̀ ní àkókò rẹ̀, tá a so èyí tó yẹ kó so méjì tá a fi so. Òun náà ni pé tá a bá fẹ́ gbin ọ̀pẹ, òun náà ni pé a gbọ́dọ̀ wo irú ọ̀pẹ tó yẹ ká rà, irú ọ̀pẹ tó yẹ kí ènìyàn gbìn. Gẹ́gẹ́ bí ẹnìkejì mi ṣe sọ, gbogbo ẹ̀yin aráalé tẹ̀ ń wò wá, bó bá di ọjọ́ mẹ́jọ, wọ́n rí pé àlejò tí a fẹ́ pè wá sórí ètò wọ́n á yànnàná ẹ̀pẹ̀ tó yẹ ká rà àti àkókò wo ló yẹ ká gbin àwọn ọ̀pẹ yẹn sí, àti pé báwo bí èèyàn bá gbin àwọn ọ̀pẹ yẹn tán, àwọn nǹkan téèyàn lè fún téèyàn máa dúró pé ọ̀pẹ yìí ó bá ń di ìgbà báyìí yẹn á bẹ̀rẹ̀ sí ní rí nǹkan lórí rẹ̀,
kó má sì pé bóyá èèyàn àkàtẹ lẹ́ ọ̀pẹ ló bá tó àkókò kan àwọn àjà. torí téèyàn bá bí ọmọ tí ò bá tọ́jú ọmọ láti ilẹ̀ títí tọ́mọ bá dàgbà ọ̀nà ni pé kí lè rí owó ló fẹ́ jẹ níbẹ̀. kó má sì pé à ń ṣe àṣedànù tó bá di ọjọ́ mẹ́jọ gbogbo àwa tí à ń wò wá báyìí ètò wa ní ọjọ́ mẹ́jọ ẹ̀já wà lórí ìkànnì yẹn ká máa fọ́lò wa ká lè mọ ohun kan tí a lè ṣe bí a bá ra ọ̀pẹ ìwọ̀n ìgbà tí a bá pe àlejò wa ní ọjọ́ mẹ́jọ bí àǹfààní bá wà àlejò ó lè mú wa lọ sórí àwọn ibi tí a lè rí àwọn ọ̀pẹ yẹn. àwọn ọ̀pẹ tó yẹ ká ra àwọn ibi tí a ti lè rí i rà. lẹ́ẹ̀kan sí a kí gbogbo ẹ̀yin ará a kí yín nílé a kí yín púpọ̀ pé láti ìgbà tí ẹ ti ń bá wa lọ lórí ètò wa a dúpẹ́ lọ́wọ́ yín ní ọ̀sẹ̀ yìí a tún mú ètò yìí wá sí ìdánidúró títí di ọjọ́ mẹ́jọ èmi ní tí yín tòótọ́ Omofoloruncho Akan ó di ọjọ́ mẹ́jọ ire o. so àwọn èèyàn wọn ní ṣókí báyìí ní ọbẹ̀ oge a ò ní sọ́jú báyìí lé ní orúkọ tèmi náà ní Timothée Akande tí a mọ̀ sí T-Bless a ó máa tẹ̀síwájú nínú ètò wa lórí ìkànnì Logram TV ní ọjọ́ mẹ́jọ ó dàbọ̀. so Logram TV tẹ́ ń wò yìí ìkànnì tí Ọlọ́run yọ́nú sí ni ẹ máa wò ó ní gbogbo ìgbà ó ràn ènìyàn lọ́wọ́ Ọlọ́run yóò wà pẹ̀lú.